Àbálẹ̀ tí Olúṣọlá mú bí àwọn jáde. Ayé ìgbà ayé ìgbìrò ayé ìgbìrò. Ẹyọ olè bàbá olè ọmọ olè irú wọ́n ilẹ̀ yìí. Ilẹ̀ tàjẹ́ bá wà lórí ara ìní wà lẹ́kọ̀ọ́ wà. Ayé ìgbìrò dákun má bàa yàwó owó ẹ̀bọn nílé. Ogún lè. Wà lórí YouTube. Àbálẹ̀ tí Olúṣọlá ti iṣẹ́ láyàwó fún òní ó kọjá bẹ́ẹ̀. Sinima titun Ayébúrò etí sẹsẹrẹ ní àwọn awọgbó orogbondu ọsàn àwọn síjú ẹni bí wọn wọ pé ìwà rẹ tó ìwà ọmọ ní mọmọ sókè gbẹ Ayébúrò karaka fọ ti kú ìdásẹ gbẹrẹgbẹrẹ wakọ bẹ́ẹ̀ni ó wọ báńkì gbẹbí ìrorò Ayébúrò wọ kílù mọ dààmú dààmú gbẹngbẹlẹ kúdàmú yóò wù jíyan lógun gbàgánlógun ọkàṣà ògúnmọkùnrin káàkiri àbájá ìdàgbọ́n fẹ́jú kẹ́kẹ́ ọ̀gá mi ti sọ̀rọ̀ ẹ̀ ní kànákànná Ayébúrò ó tó wà ìkànnì àtọ́bí ìlọ́mọ ó sọ nínú ọ̀pọ̀ ìlú di ọ̀gẹ̀dẹ̀ láàfin ẹlẹ́yẹ̀dùn òkápá ẹ̀ wọ́n torí ẹ̀gbẹ́ bá bọ̀ fún ẹ̀bọ̀ òdà fúnra rẹ̀ ló ń kẹ́bọ̀ wọ́n jẹ lórí ta mẹ́ta ó lájẹ gbé mi ti kàlòkàlò a powerful movie written produced and directed by Olúṣọlá Blessing Adio Ajibogun sọ̀rọ̀ dialogue by Babatunde Lateef Jagilegbo shot by Temilade Ọ̀kan làwọn coded edited by Adio Ajibogun sọ̀rọ̀ managed by Sulaiman Oguara starring Olúṣọlá Blessing Adio Ajibogun sọ̀rọ̀ Ọlákúnlé Àfùwàpẹ́ Lámbébé Tèmítọ́pẹ́ ní Tàjíkẹ́ Lateef Àtẹnu Ajibalo Daiko Abọ́sẹ̀dé Babatunde Túndé Ìbíkúnlé Adélani Valentine Awojúẹ̀ Ayọ̀mídé Mídé Yẹ̀sídẹ̀ Fọláṣadé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìka àgbàkọ́lé ẹ̀ ní Ayébúrò subtitled in English ó ti jáde wà lórí YouTube báyìí Àgbàlẹ̀tù Olúṣọlá TV ẹ̀ ò tíì wò ẹ̀ tún kú ojúlọ́nà sinimá ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o àtọwọ́ Àdìó Ajíbògùn sọ̀rọ̀ ìkànnì òṣàdúgbò ìkàntúni bá ti wáyé àtẹlẹ ìta àgbàkọ́lé ẹ̀ ní ìyá àwọn ọmọ kọ́mọ mẹ́tẹ̀ẹ̀ta ló ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ from the stable of Àgbàlẹ̀tù Olúṣọlá movie house Ayébúrò làkọ́lé eléyìí tó jáde báyìí iṣẹ́ bàbá iṣẹ́ ni àwọn òtún wò ní ẹgbà bẹ́ẹ̀. Ó ṣe lẹ́ni bá gbẹ̀yìn ọmọ mi níbí ọ̀bà àtọ́ ọba mi káwọn dà fọ́ọ̀rù ọba àtọ́.